Congratulations tí gbogbo ọmọ Yorùbá orílẹ̀-èdè Yorùbá ti dé ẹ wo bí ẹ máa bọ̀ wá gbọ́ ohun tí Prophet Àtúnbíolú sọ lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá. Kí ló yẹ kí Yorùbá ó ṣe lásìkò yìí? Kí ló kàn? Ìgbésẹ̀ wo ló kàn tí olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà máa ṣe? Àti gbogbo àwọn tó ń béèrè fún orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá, kí ló kàn wá tá a máa ṣe? Ẹ máa bọ̀ ẹ wá gbọ́ lórí ètò. Ẹ ṣáà ti mọ̀ yìí pé wòlíì Àtúndáolú wọn kì í sábà wá sórí atẹ́gùn láti wá sọ̀rọ̀ bí Olúwa ò bá sọ nǹkan fún wọn. Bàbá yìí tún ti sọ̀rọ̀ lórí orílẹ̀-èdè Yorùbá tá à ń retí yìí tá a pè ní Yorùbá Nation. Ẹ bọ́ bí ẹ wá gbọ́ lónìí. Ẹ wò ọmọ Yorùbá, ó dàbí ìgbà tí ẹ bá sọ pé Akúwárápá bá sọ̀rọ̀ ẹ ti gbà pé ará ọ̀run ló sọ. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ wòlíì Àtúndáolú rí lórí ọ̀rọ̀ Yorùbá Nation tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí. Kí ni nǹkan tó wà láàárín àwa Yorùbá àti ọmọ Ìgbò àti Haúsá àti Fúlàní? Bàbá yìí mà sọ àṣírí ọ̀rọ̀. Ta làwọn tó wà nídìí ọ̀rọ̀ tí ò jẹ́ kí orílẹ̀-èdè Yorùbá ó ti dé? Wòlíì Àtúndáolú bẹ́ pẹrẹpẹrẹ ọ̀rọ̀. Ẹ̀yin ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ohun tí bàbá yìí ń sọ. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ wo ibi tí bàbá yìí ń lọ. Kẹ́ ẹ wá bẹ́ẹ̀ bá ṣe wá ń gbọ́, ẹ dákun ẹ máa bá mi share ẹ máa bá mi kọ́mẹ̀ntì. Ẹ̀yin ẹ rí ibi tí bàbá ń lọ gangan. Ká máa jó ká máa yọ̀ ká máa dúpẹ́ ooo, ká máa jó ká máa yọ̀ ká máa tọ́pẹ́ dá. Torí pé tẹ́ ẹ bá gbọ́ nǹkan tí bàbá yìí sọ, àṣírí tí wọ́n sọ, ẹ mọ̀ wípé ní United Nations gangan dàrúdàpọ̀ ti wà wípé tá a bá láàkọ̀ tá a bá fún àwọn ará bí yìí, ẹ̀yin tí ẹ̀ má ti ẹ̀yà sọ púpọ̀ lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà léyìí tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu ń ṣe atukọ̀ ẹ̀. Bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, láìpẹ́ láì jìnnà àsíá Yorùbá Nation ó dúró. Bẹ́ẹ̀ ni kì í ṣe bí irú àwọn kan ti ṣe lọ́jọ́sí o. Àní bàbá yìí sọ̀rọ̀ débi pé wọ́n ní àgbàgbé nípa ọ̀rọ̀ àwọn bàbá wa àgbà ọjọ́ orí ló ń ṣe wọ́n. Bẹ́ẹ̀ ni báyìí ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí. Léyìí tẹ́ ẹ má gbàgbé pé àwọn àfáà, àwọn àlìmúhàn, àwọn ṣèékì tí wọ́n dúró tán pẹ̀lú Ọlọ́run wọn náà ti sọ the same thing. Wọ́n ti sọ bákan náà. Bàbá tún wá fi adé dé òun. Mo ṣe sọ pé má ṣaláì wo fídíò yìí, má ṣaláì farabalẹ̀ gbọ́ íńtáfíù yìí. Kódà àwa la ṣe fún wọn, a ní ká tún wá tún sọ kẹ́ ẹ lè bá àmọ́ torí àfẹ́ dá sí i mọ́. Tí ètò yìí bá ti ń lọ báyìí, a fẹ́ dákẹ́ ká máa wò ó di ìgbẹ̀yìn ká tó rí nǹkan tá a fẹ́ sọ. Àmọ́ bá wa ṣe nǹkan kan, èmi á máa sọ lórí ètò pé ojúṣe olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ni pé àti bàbá Bánjí Akíntáyè pẹ̀lú Ọ̀túnba àti gbogbo àwọn èèyàn yòókù ni pé kí wọ́n lọ sí United Nations, kí wọ́n lọ sígbà, kí wọ́n lọ sáwo. Tí àwọn oníròyìn ni pé káwa gbé information jáde. Tẹ̀yin tẹ́ ń wò wá tẹ́ ń gbọ́ wa ni pé kẹ́ ẹ pín ètò wa. Bẹ́ẹ̀ ni kẹ́ ẹ kọ́mẹ̀ntì pé orílẹ̀-èdè Yorùbá la fẹ́, freedom for Adéyẹmọ Ìgbòho Òòṣà. Bẹ́ẹ̀ ni ojúṣe tiyín nìyẹn, tí wà làwa ṣe, wọ́n náà ṣojúṣe rẹ̀. Ọmọ Yorùbá àtàtà ẹ ṣe àfídíò yìí lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Bẹ́ẹ̀ ni kẹ́ ẹ kọ́mẹ̀ntì lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ wá wò bó ṣe máa rí. Ẹ má jẹ́ ń dà yín láàmú jìnnà, ẹ sì má jẹ́ ń fi àkókò yín ṣòfò. Ẹ jẹ́ ń sáré gbé yín dọ̀dọ̀ wòlíì Àtúndáolú. Ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Ẹ wò ó, Yorùbá Nation, congratulations. Ẹ bá ń fohùn sí fídíò yìí nínú ilé káwọn èèyàn wọ́n gbọ́ wa kí wọ́n gbádùn wòlíì Àtúndáolú. Ọ̀yá, let's go there. Sọ lọ́jọ́ kínní àná wípé ńgbà Jésù Kristi fẹ́ wọ Jerusalem, ó sọ fáwọn ọmọlẹ́yìn ẹ̀, ó ní lóòótọ́ mo ti wí fún yín, nígbà tí èmi fi rán yín iṣẹ́, èmi sọ pé ẹ̀yin kò gbọdọ̀ mú òṣùwọ̀n tàbí àpò. Ó ní ṣùgbọ́n àsìkò ti tó, ẹni tó bá ní agbádá méjì ó ní kó lọ ta ìkan kó fi ra idà. Ara àdúrà náà ni. Torí pé ohun tó bá jọ bí irin náà la fi gé irin. Èyí tá a ṣe, Mùsùlùmí ń gbìyànjú
Christian ń gbìyànjú, àwọn tó sì jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ gbogbo wọn náà ń gbìyànjú, síbẹ̀ lórí ìpàbó yìí náà ní í já sí. Àdúrà ọ̀ràn àwọn èèyàn wa yìí mọ́. Tí ò bá mi ti yé yín, lẹ́yìn kó ní kálukú ń múra. Ẹmọ́ ń lọ lẹ́mọ́, àfẹ́ ń lọ láfẹ́, tí orílẹ̀-èdè tí irú ẹ bá sì ti ń ṣẹlẹ̀ kì í sí ìsinmi. Kọ́lọ́run ó jọ jáde náà náà kó fún wa ní ìsinmi ayọ̀. Àmín. Náà ni bó ṣe jẹ́ nìyẹn olóòtú. tó ńgbà tí ẹ ti ń gbàdúrà yìí, ipò wo lẹ̀yin tí àwọn tí ìlú wà báyìí, kí lẹ̀yin rí sí lọ́dọ̀ tiyín? Kí ni nǹkan tí ẹ rò pé ayé ń pariwo ebi ń pa wá o, kíní kan kò sí ààbò, kò sí lórí ẹ̀mí àti dúkìá, gẹ́gẹ́ bí ẹni ìránṣẹ́ Ọlọ́run tẹ́ ẹ tún jẹ́ akíkanjú nínú ọlọ́tún lósì, ó ti yé yín, kí lẹ rí sí bàbá? Ẹ ṣé bàbá, àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìwé mọ̀ sọ àsìkò náà ló dé yìí. Ẹ má bínú olóòtú, ohun tó lè jẹ́ nǹkan àkọ́kọ́ tá a lè ṣe lórílẹ̀-èdè yìí kò kọjá kó ní kálukú máa lọ ara ẹ̀. ń gbọ́ yín dáadáa. Ohun tá a lè ṣe lórílẹ̀-èdè yìí sẹ́ kò kọjá kó ní kálukú máa lọ ara ẹ̀, kẹ́mọ́ máa lọ lẹ́mọ́, káfíọ̀ máa lọ láfẹ̀. Ṣé o bá mi ti yẹ káǹgbó náà máa lọ tiẹ̀ lọ́tọ̀? Láì jẹ́ bẹ́ẹ̀ tá a bá ní tó gbogbo ohun tó ń bẹ́lẹ̀ yẹn ẹjẹ́ àkó papọ̀, kákó papọ̀, ìṣe wọ̀ papọ̀, ìwà wọ̀ papọ̀, ìmọ̀ràn wọ̀ papọ̀. Ẹ̀yin ẹ wò nílẹ̀ Yorùbá, bàbá lè bí ọmọ, tó bá bí ọmọ mẹ́ta, ọ̀kan jẹ́ Christian, ọ̀kan jẹ́ Mùsùlùmí, ọ̀kan jẹ́ ajẹbọ. Tí wọ́n bá yẹ tán lélẹ́yìí tí nǹkan kan bá dà wọ́n pọ̀ tó jẹ́ nǹkan inú ìdílé yẹn, wọ́n á pera wọn jọ, wọ́n á jọ sọ ní tùbínùbí. Mùsùlùmí ó dáná tiẹ̀, Christian ó dáná tiẹ̀, àwọn ajẹbọ náà àwọn náà máa dáná tún, ẹnìkan ò ní ẹnìkan lára. Ẹ lọ sílẹ̀ Haúsá, tí ọmọ Mùsùlùmí tó bá ti rí Christian báyìí tó bá gbọ́ àwùsù bí láì mìíràn ṣe dánú rìjìm, ṣé ṣìtánì náà lọmọ Christian? Ṣé ṣìtánì lọmọ Christian? Ẹ̀yin ẹ tún lọ sílẹ̀ Ìgbò náà the same thing, wọn gbọ́dọ̀ rọ́mọ Mùsùlùmí lójú, wọ́n ti dọ̀tá wọn nìyẹn. Ẹ má bínú o, nínú orin wa kan ó ní pé ìtìjú púpọ̀ yóò wà fún onígbàgbọ́ àti onímàle nígbà tó nífá bá wọlé. Nínú orin àwa Kérúbù and Ṣíráfù, ìtìjú púpọ̀ wà fún onígbàgbọ́ àti onímàle nígbà tí onífá bá wọlé. Tí onífá bá wọlé, tó wọlé níjọba Ọlọ́run. Nítorí pé mùsùlùmí bá wo lọ́wọ́ tá a wà yìí nísìn, oníkálukú mùsùlùmí àwọn ẹlẹ́sìn ẹ̀sìn yìí gangan ló ń dá wàhálà lẹ̀ sílẹ̀ ní orílẹ̀-èdè yìí. Lọ́nà wo? Ní ṣìṣe bàbá mi. Tẹ bá gbọ́ pé tó wọ́n bá ń pààyàn nísìn, tí wọ́n bá kó àwọn èèyàn, wọ́n bá ní èèyàn 10 ni wọ́n bá kó ń bẹ̀, Mùsùlùmí 7 lẹ́ẹ̀bá, Kírísítẹ̀nì 2, kẹ́ tó lè bá àjẹbọ ẹyọ kan. Ẹni sùúrù àsìlá ń sin Ọlọ́run. Nígbà tí odidi èèyàn tó ṣe tán leléyìí tí wọ́n di bọ́ǹbù mọ́ ẹnìkan lára, tí ó sì lọ sáàrin ogunlọ́gọ̀ èèyàn, tí ó sì lọ gbẹ̀mí ara ẹ̀, tí gbogbo èèyàn ó sì kú. Ẹni sùúrù tí wọ́n sì máa pariwo Allahu Akbar, Allahu Akbar, ṣé torí Ọlọ́run náà wọ́n fi ń ṣe lé yẹn? Ẹ má bínú, ẹ̀sìn Mùsùlùmí ti wà kó tó di ayé Usman Dan Fodio, kó tó kó ẹ̀sìn Pákánleke Fùrọ̀dán wọlé. Ṣé ò bá mi ti yẹ yín, Mùsùlùmí ti wà tó jẹ́ pé àwa ìran tó dáa jù ní ìran Yorùbá. Mo dúpẹ́ pé mo wà nínú ìran Yorùbá, mo dúpẹ́ pé ọmọ Yorùbá ni mí. Ìran àlùbáríkà ni ìran Yorùbá, ìran tàbí tọrọ ìran ni ìran Yorùbá, nítorí pé gbogbo wa pátápátá àti mú ọmọ ìyá kan, ọmọ bàbá kan náà ni wá. Ẹnìkan máa sọ̀rọ̀ nípa ẹnu Yorùbá òkò, ẹnu Yorùbá òkò, ẹnu Yorùbá ò ní òkò. Ẹ lọ sílẹ̀ Haúsá, ṣe bí ń gbà táwa wà níbí báyìí ni, ibi tá a wà náà là ń ṣe. Tẹ bá dọ̀dọ̀ tí wọ́n gan, ẹ mọ̀ pé ẹnu tí wọ́n gan òkò tó ti wà. Ìran Yorùbá ìran àlùbáríkà ni wá. Ẹ jẹ́ ká máa lọ tiwa lọ́tọ̀, kí Ìgbò náà lọ tiẹ̀, káwúsá lọ tiẹ̀ lọ́tọ̀. Ó dá mi lójú, àtẹnímí ni ìtàtà náà mọ̀nà. Àgbẹ̀ tó bá lọ dáko tẹ́lẹ̀tẹ́lẹ̀, kì í pé ìjọta bá gbin èrè ńjọ́ náà láfi kò. Èyí ó jìyà díẹ̀ kó tó jèrè. Ṣé ò bá mi ti yé yín? Èyí ó jìyà díẹ̀ kó tó jèrè. Ìjọba bá dáko náà kọ́ la kórè. Bíyà bá tiẹ̀ iná kọ́ la kórè olóòtú. Bíyà díẹ̀ bá tiẹ̀ jẹ wá, kò í ṣàjẹpa, ojú tí ń pọ́n ṣe kì í ṣàpọ́kù àpọ́nlà ni. Èyí títí jẹ wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká tó pín, ibà ń fara mọ́. Ẹ̀wọ̀n onísìn kò sépo, kò sí ná, kò sómi, oúnjẹ dọ̀wọ́n gógó. Bírèdì táwọn rà 100 naira tẹ́lẹ̀tẹ́lẹ̀ bá débẹ̀ ní ṣe odidi 500 naira. Ṣé gbèsè ayé eré nìyẹn? A sì ní nǹkan kan náà jọ ni wá. Àwọn èèyàn yóò fẹ́ràn wa. Ní àwọn Fúlàní ní Haúsá. Ìran Fúlàní ò fẹ́ràn wa. Ìran Fúlàní ò fẹ́ràn wa. Gbogbo ẹ̀dì ọ̀wọ́n gógó, àwọn ni wọ́n ń ta èlùbọ́, àmì wọ́n ń ta pákí fún wa nísìn. Àwọn wọ́n ń ta àgbàdo, àwọn wọ́n ń ta ata, wọ́n ń ta kárọ̀tì, gbogbo nǹkan. Ìwọ̀nba èyí tí wọ́n bá dá sónú oko tiẹ̀, wọ́n ó tó kó màlúù lọ, wọ́n lọ fi jẹ. A sì la fẹ́ràn ara wa. Wọ́n sáfẹ́ kí bí wọ́n pààrọ̀ Yorùbá. Ń gbé bí bá pààrọ̀ Yorùbá dáadáa, àwọn máa padà wá tá ń jẹ fún wa. Ẹ dákun, ẹ má bínú, gbogbo ẹ̀yin olórí Yorùbá, ẹ̀yin lọ́balọ́ba mo pè yín. Ẹ má bínú, ẹ jẹ́ ká ronú. Ẹ jẹ́ ká ronú kíkiní yóò tó bọ́ sórí.
ẹ wo ọ̀run yàbọ̀ ni kò ń ṣọ̀rọ̀ ẹnìkan bí òwe àwọn bàbá wa kan tó máa ń pa wọn láàfáà tó níyàn òun ni ọmọ tiẹ̀ náà ò ní jẹ tíra kò ní jẹ tíra o. tẹ bá rò wípé tó gbogbo ohun tó ń bọ̀ nílẹ̀ yìí tẹ bá ní ó kàn yín ó lè kan tí ó kàn yín o ló fi jẹ́ kẹ́ ẹ tètè ṣe kíni kẹ́ ẹ tètè múra sí o mo forúkọ Ọlọ́run bẹ̀ wá o kò jẹ́ nǹkan tí mo rí sí olóòtú. Wọ́n tẹ̀ ní àwọn Haúsá Fúlàní yìí wọ́n ti pinnu pé àwọn ò kó oúnjẹ wá sí ilẹ̀ Yorùbá mọ́. Kí ni ìdí àtìtúmọ̀ ni wípé wọ́n nígbà tẹ́bí bá pa wá ṣe bá ń pariwo pa à ń lọ bóyá a mọ̀ pé àwọn ni àwọn ń fún wa lóúnjẹ àbá àmọ́. Báyìí eléyìí níbẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé lọ́wọ́lọ́wọ́ tá a wá ń sọ̀rọ̀ yìí ẹni tó jàjìjàgbara wa tó jẹ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ó wà lẹ́yìn odi. ẹ má bínú ó wà lẹ́yìn odi. Now àwọn kan tún wá wà tí wọ́n ti jẹ́ wọn ò fẹ̀sùn apààyàn kan wọn ò fi ajínigbé wọn ò fẹ̀sùn kankan kan Adéyẹmọ ó sì wà ní ẹ̀yìn odi. Àwọn kan wá wà nínú ìran Fúlàní Haúsá yìí tó jẹ́ pé ọ̀daràn gidi pọ́n eégún afọkànkẹ́ ni wọ́n lọ́dọ̀ ìjọba Nàìjíríà sì fún wọn ní amnesty. Kí lẹ̀yin rò gẹ́gẹ́ bí wòlíì? Then ìyẹn bẹ́ẹ̀ ọmọ Ìgbò yìí Nnamdi Kanu àwọn ìjọba tiẹ̀ àtàwọn èèyàn dìde ìjọba lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ bá a ṣe gbọ́ ni kò ṣojú wa o ipe láìpẹ́ láì jìnnà wọn ò ní kọ́ máa lọ. Ẹni tí ó wá jẹ jìyà tí ó pààyàn tí ó jínigbé wá wà lẹ́yìn odi. Ṣé ká sọ pé òwe àwọn Yorùbá tó sọ pé orí yéye ní mògún ta ìṣẹ́ ló pọ̀ ṣé ká sọ pé òwe yìí ọṣẹ mọ́ ọmọ Adéyẹmọ lára ni àbí báwo bàbá? ẹ ṣeun olóòtú ọpọlọ yín ò ní jọba ẹ ṣe máa mọ ṣe agbára ògbọlọ ìwé òwe orí ìkẹrìnlá ẹsẹ̀ kọkànléníọgbọ̀n ó ní ẹni tó bá ní tálákà lára ó gan ẹlẹ́dàá rẹ̀ ìgbẹ́ni tí ó ṣàánú fún tálákà ó bu ọlá fún un. ṣe rí Ọlọ́run tóbi lọ́ba Ọlọ́run tóbi lọ́ba ìrìn àjò tí Ọlọ́run bá sọ pé ẹ̀dá orin láyé ẹ̀dá orin iná lọ̀rọ̀ Chief Sunday Adéyẹmọ Ìgbòho ṣá lágbára ògbọlọ Ọlọ́run ó ṣọ́ bàbá dé láyọ̀ àtàlàáfíà wà bá wa ń bí nítorí pé gbogbo ìrìn àjò táwọn ọmọ Yorùbá rìn bulenge àti ẹnu tá a nílé ní ọlá Ọlọ́run ọlá Sunday Ìgbòho ni tí ò bá mi ti yé yín Báíbù sọ ní tí ẹlẹ́ṣẹ̀ bá ń jìyà olódodo nípìnlẹ̀ olódodo ló sì ń jìyà lọ́wọ́ báyìí ṣùgbọ́n èmi nígbàgbọ́ pé àsìkò ń bọ̀ àtà tú olódodo sílẹ̀ torí pé ìwé mọ́ sọ ó ní ká jẹ́ kí èpo àti àlìkámà kó máa dàgbà pọ̀ títí di ọjọ́ ìkórè ó ní ọjọ́ kan ń bọ̀ wá tá a ya èpo kúrò ní ara àlùkámà ó ní a sì kó àlìkámà jọ sínú àká ṣùgbọ́n èpo láò dáná sun á dáná sun èpo ṣùgbọ́n ọjọ́ náà ń bọ̀ wá lólúwa ọmọ ogun wí. Nípa tọ̀rọ̀ Nnamdi Kanu tó Ọlọ́run tóbi lọ́ba ṣe rí gángan ní ọ̀rọ̀ ìrìn àjò tó ń bẹ ńlẹ̀ bó ṣe kọjú sẹ́nìkan bẹ́ẹ̀ ló kọ̀yìn sẹ́nìkejì tí ò bá mi ti yé yín ohun tó táwọn rò pé bóyá ọ̀nà jàgídíjàgan làwọn bá lè gbà lọ ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ là á ṣe lóòótọ́ tí orílẹ̀-èdè ó bá pín lórí ọ̀rọ̀ Nnamdi Kanu tí mo sọ gángan lọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ iṣẹ́ ohun tó kọjú sẹ́nìkan ó kẹ̀yìn sẹ́nìkan wọ́n lè rò pé bóyá ìrìn àjò táwọn máa rìn nìyẹn táwọn fi lè gba orílẹ̀-èdè lóòótọ́ nítòótọ́ orílẹ̀-èdè ò lè pín láì sí wàhálà díẹ̀ Ọlọ́run ní jẹ́ ká rí wàhálà ṣùgbọ́n ẹ̀bẹ̀ táwa ń bẹ Ọlọ́run ní pé kọ́lọ́run jẹ́ kó jẹ́ ìrọ̀rùn fún wa. ṣe rí olóyè Sunday Igboho nǹkan tí bàbá ò fẹ́ nìyẹn wọn ò fẹ́ kí wàhálà ò ṣẹlẹ̀ nítorí pé ìran Yorùbá a nífẹ̀ẹ́ ara wa lọ́pọ̀lọpọ̀ a sì fẹ́ ikú ara wa bí kò ṣe ìyè àti ẹ̀ tí wàá jìyà kọjá kéèyàn kó tún wá ṣe kíni kó tún wá lọ kú sẹ́nu ìyà lọ ẹ̀yẹn wo ìlú gangan ẹ wò bí olóyè Sunday Igboho ṣe gbìyànjú ẹ wò bọ́n ṣe gbìyànjú nílẹ̀ Káàárọ̀ Oòjíire ìyà ń jẹ àwọn èèyàn nígbà kan lélẹ́yìn wọn ò bí ẹnìkan dá tó bẹ́ẹ̀ kó dá lóko ṣebí wọ́n ti ń lọ sí koníṣe bóorun bá kàn ẹ́ láyé àtijọ́ àbọ́sábẹ́ igi ọ̀fẹ́ yìí lélẹ̀ oṣù wọn ò bí èèyàn dá bí èèyàn bá sun orun rú ẹ̀ wọn ò gé orí ẹ̀ mọ́ ìdí kaṣú ni nísìn àwọn ìyàwó oníyàwó tó lódò wọ́n bá lọ síbi kan bọ́lọ́run fẹ́ èyí tí wọ́n bá jí gbé wọn ò tún lọ bá wọn sùn tipátipá ní ìran àwọn Fúlàní náà bí ilé parọ́ fún yín a kàn ń tanra wa jẹ ni gẹ́gẹ́ bí ohun tó lóye Sunday Igboho sọ ẹ má bínú sà ẹ wò ó pé ohun tí mo sọ yìí ó kẹ́yìn ọmọ Nàìjíríà ẹ má fi ṣèbínú ṣùgbọ́n ìran wa ò papọ̀ tẹ bá sókèsì ẹ̀yà wa ò papọ̀ èdè wa ò papọ̀ ìṣe wa ò papọ̀ oúnjẹ wa ò papọ̀ ìran Haúsá ló ní lúrú àwọn ọmọ Yorùbá mọ̀rọ́gbọ̀n làwa fi ń fọkà ó ti jẹ́ tí gbogbo ẹ̀dín rọ̀dọ̀rọ̀dán aṣọ wa gangan ìwọṣọ wa gan ò bára wa mu ẹ jẹ́ kó ní kálukú Ọlọ́run dẹ̀ ti pín wa already
ẹ̀yin ẹwọ́dù Ọya tó bá ń lọ sọ́nà Àbújá ń sìn ẹ rí Ọlọ́run ti fomi pín wa oníkálukú àwa là ń múra wa là ń hara wa lè mọ̀. Ẹ jọ̀ọ́ mo forúkọ Ọlọ́run bẹ̀ wá ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú lórí ìrìn àjò yìí àtúnṣe náà lóhun tó jẹ́ most important fún ìran Yorùbá ká wọ́nà àtúnṣe ni lágbára Ọlọ́run ó sì fún wa ní àtúnṣe kẹ́ jẹ́ ká gbárùkù tó lóyè Sunday Igboho gbogbo ẹ̀yin governors ẹ̀yin senator gbogbo ẹ̀yin tẹ́ jó lórí ìlú ìyà ń jà wá mẹ̀kúnnù gbogbo akọ́lá fi ń gbowó l'Àbújá gbogbo àsìkò la fi ń jẹun ní local government gbogbo akọ́ la fi ń jẹun ní state àwa kan wà tó pé iṣẹ́ àgbẹ̀ bí mo ṣe wà nísìn tí mo jẹ́ wòlíì yìí iṣẹ́ àgbẹ̀ làwa fi ń jẹun àtúnkà àwọn ọmọ wa àkó wọn lọ tó bá jẹ́ láyé àtijọ́ sà tá a bá ṣiṣẹ́ tó bá ti di lọ́sàn-án àbọ́ sábẹ́ igi àfẹ̀yìnlé làásùn wọn ò bíyàn dá mọ́ lásìkò yìí béèyàn bá sánṣọ ọ̀rọ̀ ìṣòro mi lè parọ́ fún yín òun tọ̀hún ó dòkú ni bí wọ́n bá sì gbéyàn nísìn wọn ò ní béèrè owó kéékèèké wọ́n ti bẹ̀rẹ̀ láti mílíọ̀nù 20 million 100 million wọ́n máa béèrè ṣé nídìí iṣẹ́ àgbẹ̀ tá à ń ṣe yìí náà ara ń nìyàn ẹ jọ̀ọ́ mo forúkọ Ọlọ́run bẹ̀ yín ìjọba ara ń ni wá torí tabalára ń nìyàn à ń tàn yín jẹ ni ẹlòmíì tẹ́ bá wọnú àpò ẹ̀ nísìn tẹ́ bá ní tó Ọya lọ mú 200 naira jáde kò rí ebi ń pa gbogbo òlò èlùbọ́ ò sí kò sí ráìsì kò sí gbogbo ẹ̀ a kàn wà nínú ebi ẹ̀yẹ gbogbo ayé ìjọba tó lọ lọ́hùn ó mú bọ́dà ti tọ̀dọ̀ wa nílẹ̀ Yorùbá ń bí wọ́n ti pa wọ́n sì ṣí bọ́dà tòkè Ọya wọ́n ń jẹun bó ṣe wọ́n yọ̀tọ̀ mi wọ́n fi nira ni wá ṣùgbọ́n lásìkò yìí nìsàdúpẹ́ wípé ó ti dìjọba àwa ara wa ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣàtúnṣe ọmọ Yorùbá ẹ jẹ́ ká gbọ́n ẹ jẹ́ ká ṣàtúnṣe ẹ rí ìyá mélòó ló ti ìjà àwọn Haúsá tí wọ́n ti ń sọ pé tó àwa náà fẹ́ lọ àwa náà fẹ́ lọ àwa náà fẹ́ lọ ṣé ẹ wò gbà táwa ti ń faradà ìyà yìí bọ̀ wá odidi ọdún 8 tìjọba tó kọjá tó fi dàsìkò yìí fún ìdí yìí olóòtú ẹ̀ńtà rí kí lẹ́yìn Ọlọ́run ọba tó ṣẹ̀dá wa iná ló lé Sunday Igboho ṣá o torí ọpẹ́lọpẹ́ bàbá yẹn lágbára Ọlọ́run kọ́lọ́run ṣe lẹ́lẹ́mìí gígùn gbogbo làálàá ẹ̀ nínú ayé kó máa jẹ nínú sàárè kó sì máa jẹ lọ́gbà ẹ̀wọ̀n kó fi rọrùn jẹ́ ẹ̀yin èèyàn wa ẹ jọ̀ọ́ ẹ̀yin olórí agbára ń bẹ lọ́wọ́ yín àṣẹ ń bẹ lọ́wọ́ yín tó yẹ mọ́ bàbá wa ṣe olóyè Bọ́lá Ahmed Tinubu president wa ẹ free ọ̀gá wa ẹ free bàbá wa olóyè Sunday Igboho ṣá kí bàbá máa bọ̀ wálé ohun tá a ní ìdí nísìn kọ̀kọ́já pé ká ní ìsinmi ẹnìkan ò bá ń jà ẹnìkan ò bájọba jà torí àbí iṣẹ́ gbọ́ pé ẹnìkan máa ń bájọba jà ni ẹnìkan ò bájọba jà àbá ìjọba jà ò ṣùgbọ́n ohun tá a fẹ́ ká máa rìn ká máa yan ká ní kí ayé wa ó nítumọ̀ ẹ ràn wá lọ́wọ́ ọba tó jẹ tìlú tú àtèyí tó jẹ tìlú tòrò orúkọ àwọn méjèèjì ò ní parun tó bá jẹ́ pé láyé Tinubu láyé bàbá wa Tinubu Bọ́lá Ahmed torí pé ńgbà tẹ wà ní Lagos State àmọ́ pátákótákó tẹ kó alálùbáríkà ẹ̀dá nìyí ìwà yín sì dáa ẹ sì jẹ́ ọ̀jọ̀gbọ́n ẹ sì mọ̀ nípa ohun tó ń pè ní òṣèlú fún ìdí èyí ní ìsìn tẹ tún wá padà tí wà ní president yìí mo mọ̀ pọ́pọlọ tẹ́ ń lò nígbà náà ọpọlọ náà Ọlọ́run sì máa fún yín lò ọpọlọ náà ní ìjọba ẹ jọ̀ọ́ ẹ bá yọ̀ǹda olóyè Sunday Igboho ṣá ẹ jẹ́ kó máa bọ̀ wá ìyà yìí ti pọ̀ jù ìyà ń jẹ mẹ̀kúnnù ẹ ràn wá lọ́wọ́ ọmọ Yorùbá bó ṣe jẹ́ nìyẹn olóòtú tó ẹ má bínú èèyàn mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń sọ lọ lẹ́ẹ̀kan ẹ má bínú ẹ jẹ́ kí ọ̀rọ̀ mi ó yé yín dáadáa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo kọ́kọ́ fi bẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ tí mo ní Jésù Kristi sọ fáwọn ọmọlẹ́yìn ẹ pé ńgbà tí èmi rán yín iṣẹ́ èmi sọ pé ẹ̀yin kò gbọdọ̀ mú òṣùwọ̀n tàbí àpò ṣùgbọ́n àsìkò ti tó ẹni ó bá ní agbádá méjì kó fi ra idà àsìkò ti tó ọmọ Yorùbá ẹ lọ múra á gba orílẹ̀-èdè wa láìpẹ́ lágbára Ọlọ́run èmi mọ̀ pé bàbá Bọ́lá Ahmed Tinubu ò ní wọn èṣèyàn rádaràdà alálùbáríkà yàn sì ni wọ́n ṣe é sì rí o àwọn gọ́fúnà wa nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ṣe rí wọn yẹn díẹ̀ tí wọ́n náà ń làágùn ìyẹn ní ìjà mọ̀ ògbémi nígbàgbọ́ pé Ọlọ́run ó fún wọn ṣe à pín sí mẹ́ta à pín Haúsá lọ láwùsá Ìgbò lọ ní Ìgbò Yorùbá lọ Yorùbá gẹ́gẹ́ bí ohun tó lọ́wọ́ fi hàn mí tàbá wá rí gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé wọn ò fẹ́ kí ní àjò yìí ọ bọ́ sí bọ́lọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè irú ìjìyà yìí tá a ṣe fún ìránṣẹ́ kan nínú ìwé mímọ́ nítorí pé ó dìídì kórìíra wòlíì náà ó sì lọ gbẹ́ igi burúkú nítorí títí ẹ̀ ṣùgbọ́n igi náà la gbé kọ́ gbogbo ẹnikẹ́ni tó sọ pé àní pé tó sọ pé ká ṣì wà kí àwọn ọmọ Yorùbá ṣì wà nínú ìnira ó bá tọmọtọmọ ni ẹ̀yin ọmọ Yorùbá ní kẹ́ má dúró ẹ lọ múra dáadáa ẹ lọ múra agbára àwọn baba wa ń bẹ bí tìgbà ni Jésù ń bẹ ní àyè títí ẹ̀ ànábì náà sì kúrò láyè títí ẹ̀ ọmọ Yorùbá ẹ múra
mi ní parọ́ fún yín tí kinní bá dé yọ kan gbogbo wa ẹ má jẹ́ àtọ̀rọ̀ wáyé yọ kàn wá nítorí pé gbogbo ibikíbi tí nǹkan bá ti ń ṣẹlẹ̀ bí ò bá tiẹ̀ jẹ́ lọ́dọ̀ wa bọ́lọ́run fẹ́ ń bo láàní fámìlì sí nílẹ̀ Yorùbá àbúrò ní kan gbogbo wa ẹ lọ múra ẹ má bínú wòlíì làwa lóòótọ́ ṣùgbọ́n àwa ò dúró lọ́wọ́ torí pé jagunjagun ni èmi ṣe ṣé ò bá mi ti yín jagunjagun ni wọ́n bí wá sí ọmọ Yorùbá yìí ṣọ̀lẹ kí ló dé táwa gba ẹ̀sìn ẹlẹ́sìn táwa fi ń ṣọ̀lẹ. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam nínú alukuran jagunjagun ní í ṣe ó ti jẹ́ tí ẹ̀yin ọmọ mùsùlùmí dọ̀lẹ́rí Jésù tó sáwọn ọmọ lẹ́yìn ẹgbẹ́ ẹ lọ ta agbádá yín ẹyọ kan kẹ́ fi ra ìdà ṣé kò mọ ohun tó ń ṣe ni ṣé ọ̀lẹ ni Jésù ni ó kàn jẹ́ pé iṣẹ́ ta rún ní kálukú pé kó wá jẹ́ láyé náà ló ń jẹ́. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ má dúró lọ́wọ́ o ká má dúró lọ́wọ́ ẹ má dúró lọ́wọ́ agbára sì ń bẹ bíi ti gbà á nì àwọn bàbá wa gbọ́n ẹ súnmọ́ àwọn bàbá wa kan olóòtú àdínkù súnmọ́ àwọn bàbá wa kan ẹ súnmọ́ àwọn bàbá wa kan Yorùbá ìṣọmọ ọ̀lẹ tá a bá mú tibí tàbí kún tibí tá a mú tibí tàbí kún tibí yóò padà yóò rí bá ṣe fẹ́ ni. bàbá mi wo ewédú tàbí kún tè lásà. a fi kún mọ́ rọ́gbọ̀ ẹ mọ̀ pé ẹ̀gúsí ní oṣù kẹta bọ́lọ́run fẹ́ ọbẹ̀ sọ nìyẹn bóyá jẹ́ nìyẹn olóòtú. ọ̀dà bàbá wa ẹ sọ̀rọ̀ débì kan léyìí tó mú kí n wò pé ibi wòlíì ni ṣé ìtumọ̀ nǹkan tẹ́ ń sọ yìí ni pé táwọn èèyàn bá wá bá yín pé tó bàbá wa a kúnlẹ̀ síwájú yín o lẹ́yìn tẹ́ fàdúrà Jésù gbà wá tán ó ní àwọn nǹkan kan tẹ́ lè pòpọ̀ gẹ́gẹ́ àbí kò léèwọ̀ o. ẹ ṣeun olóòtú ẹ má ṣì mí gbọ́ púpọ̀. ṣì yín gbọ́. àwa máa ń gbàdúrà fún yàn. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n àwọn bàbá wa ní ohun tó bá jọ bí irin iná la fi gbé irin. ṣé o bá mi ti yé yín sá. ẹ má bínú sá wòlíì tí ń gbàdúrà fún wèrè òní díjú o. tóun náà bá díjú wèrè ó di méjì. wèrè di méjì. bẹ́ẹ̀ni sá ọ̀rọ̀ lè bẹ́yìn yọ. ọ̀rọ̀ bẹ́yìn yọ. fún ìdí èyí tí wọ́n bá tún padà wá ọ̀nà tá a tún ń gbà ẹ má bínú ayẹta ń bẹnu báìbù náà díẹ̀. ń bẹnu báìbù olóòtú. ayẹta ń bẹnu bíbélì. ń bẹnu bíbélì ẹ ṣáà wò. a máa sọ lédè lẹ́yìn sí. a máa sọ lẹ́yìn sí. ọ̀dà Òkígbẹ́ ń kọ́ Arẹta Tìdíjò àti gbogbo ẹ̀ ọ wà nínú bíbélì náà. ìyẹn náà wà nínú àwọn sáàmù kọ̀ọ̀kan. sáàmù Yorùbá. sáàmù Yorùbá táwọn bàbá wa mọ̀. táwọn bàbá wa mọ̀ ṣùgbọ́n ẹ má jẹ́ ká dúró lọ́wọ́. ó forúkọ Ọlọ́run bẹ̀ wá. ọlọ́gbọ́n ọmọ ó ń kọ́ ilé tiẹ̀ ṣùgbọ́n àṣìwèrè àfọwọ́ tí a fi fà dànù. bàbá tí ọ̀rọ̀ yín bá fẹ́ yé mi dáadáa Arẹta àti Tìdíjò Òkígbẹ́ Àjàfò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́ ẹnu wà nù sáàmù Yorùbá yẹn téèyàn bá dọ́dọ̀ yín kọ́ máa rí o. àbí ẹ mú ó lè dọ́dọ̀ àwọn àgbàlagbà kan. àwọn bàbá wa kan náà là á mú wọn lọ sí ọ̀dọ̀ wọn pé ẹ̀yin bàbá wa ẹ gbà wá o. torí ẹni ọba ké gbàmígbàmí là á gbà. ẹni ọba ké gbàmígbàmí là á gbà. ìyẹn kì í gba méṣẹ̀ mélòó. bẹ́ẹ̀ kọ́ kò rí bẹ́ẹ̀.